Ìròyìn láti ilé-iṣẹ́ Àtótó Arére Online TV. Ó ṣe o, ọkọ̀ ojú omi tó kó arìnrìn-àjò tó ń kà wọ́n lé nígbà tẹ̀rì sódò nípínlẹ̀ Niger. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi wáyé lówùúrọ̀ ọjọ́ Ẹtì, ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2024 lọ́nà igun Dabo-Beach lórí odò River Niger tí eléyìí sì ti ṣe okùnfà bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti ṣe ṣòfò báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ṣojú mi kòró kan nípa ìṣẹ̀lẹ̀ náà báwọn oníròyìn sọ, ó ní ọkọ̀ ojú omi ọ̀hún tó jẹ́ ti ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Musa Dangana ló kó àwọn arìnrìn-àjò tó lé ní 200, lára wọn ni àwọn obìnrin tó fẹ́ lọ ta ọjà àtàwọn àgbẹ̀, eléyìí tó sì jẹ́ wípé níṣe ni ọkọ̀ náà ló dédé tẹ̀rì lákòókò tí wọ́n ṣe ìrìn àjò lọ sí ọjà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ Kacha ìpínlẹ̀ Niger. Ó bani lọ́kàn jẹ́ gẹ́gẹ́ bí Àtótó Arére Online TV ṣe rí gbọ́ wípé ọkọ̀ ojú omi náà tẹ̀rì sí odò léyìí tó sì dá gbogbo àwọn ènìyàn tó wà nínú rẹ̀ sódò ọ̀hún, bó tilẹ̀ jẹ́ wípé ìgbìyànjú ó ń tẹ̀síwájú láti ṣàwárí òkú àwọn ènìyàn ọ̀hún, léyìí tó sì jẹ́ wípé ó ṣeéṣe kí gbogbo wọn ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ìṣẹ̀lẹ̀ láabi yìí ló wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí irú ìṣẹ̀lẹ̀ báyìí ti wáyé lórí odò Muwo-Wajebo níjọba ìbílẹ̀ Mokwa, ìpínlẹ̀ Niger lọ́jọ́ 1 oṣù kẹwàá ọdún tí a wà yìí kan náà. Lára ìròyìn tó tẹ Àtótó Arére lọ́wọ́ ni wípé kò sí ọ̀kan nínú àwọn arìnrìn-àjò náà tí ó wọ aṣọ ìdáàbòbora ẹni nínú omi tí a mọ̀ sí life jacket lásìkò ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún, èyí tó lè mú kí òǹkà àwọn tó ti pàdánù ẹ̀mí ti pọ̀ lọ́pọ̀ yanturu. Àwọn aláṣẹ tọ́rọ̀ kàn ẹ̀wẹ̀ kò tíì sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ yìí, ṣùgbọ́n ìrètí wà wípé ìwádìí yóò wáyé láti mọ ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ náà tí ìròyìn Àtótó Arére Online TV yóò sì túbọ̀ máa mú tọ̀ yín wá.